يا راغبا في كل علم نافع ينمو العلم ويتقدم بتقنياته ومجالاته، ومعه نطور أدواتنا في تقديم العلم الشرعي. أكاديمية زاد أكاديمية ينبوعها صاف. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. adúpẹ́ fún Ọlọ́run Ọba Allah, àyìn Ọlọ́run Ọba Allah, agbétítóbi fún Ọlọ́run Ọba Allah. Àwa ṣe ọ̀pọ̀lọpọ̀ salatu fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì, kó máa ma lórí ẹ̀, kó máa bá àwọn ará ilé rẹ̀, àwọn sàhábà ẹ̀ àti gbogbo àwọn àlè umma ẹ̀ pátá títí di ọjọ́ alkiyama. Akíra wa káàbọ̀ sí ojúlé iṣẹ́ wa, ojúlé iṣẹ́ yín Sunna TV Yorùbá, níbi tá a ti ń sún síwájú níbi àgbọ́yé ẹ̀sìn, níbi tá a ti ń kọ́ ọ̀rọ̀ t'Ọlọ́run àti t'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, níbi tá a ti ń ṣàlàyé ẹ̀sìn fúnra wa, níbi tá a ti ń fi ń kọ́ra wa pé ìmọ̀ ló làdíìnì, ọgbọ́n ògbé. Gbogbo ìbádà wa báwo l'Ọlọ́run ṣe ní a ṣe, báwo l'Ànábì ṣe ṣàlàyé rẹ̀ fún wa, àwọn sàhábà, àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ báwo náà ṣe ṣe. Ojúlé iṣẹ́ yìí la ti ń ṣàlàyé fúnra wa. Ká tó wá tẹ̀síwájú níbi ìdánilẹ́kọ̀ọ́ wa tòní, ká kí àwọn ẹni rẹ̀ tí wọ́n dúró ti iṣẹ́ rẹ̀ yìí, tí wọ́n gbé iṣẹ́ rẹ̀ yìí dání. Àwọn náà ni àwọn ọmọ bàbá wa Seifu Àríkọ́ṣe, bẹ̀rẹ̀ látorí Alhaj Abdulrazak Seifu Àríkọ́ṣe àti Alhaj Musa Seifu Àríkọ́ṣe àti Alhaj Yaqub Seifu Àríkọ́ṣe. Ọlọ́ọ̀bá Allah kó bá ṣe dáadáa fún yín o. Bẹ̀rẹ̀ látorí kárí gbogbo àwọn ọmọ bàbá wa Seifu Àríkọ́ṣe, eléyìí tẹ́ ń ṣe ọjà dùnnú, ọjà alùbáríkà tẹ́ ń ná yìí. Ọlọ́ọ̀bá Allah kó bá fi ṣẹ̀san fún bàbá. Ọlọ́run kó bá ṣe ní sadaqatan jariyah, kó ṣe ní sàárà tí ń sàn fún bàbá, kó wá pé ẹ̀yin náà lérè rẹ̀ láyé ń bí ní kọ̀rọ̀ sàárè ní gbangba al-qiyama. Àwa kí olóòtú wa fadilata Dr. al-Habib al-Ghali Dr. Abdulrahim Shitu Sani. Àwọn ni wọ́n ń tò ó sì ń gba títò, àwọn ni wọ́n ń gbètò náà kalẹ̀ bó ṣe tọ́ bó ṣe yẹ. Àánú Ọlọ́ọ̀bá Allah, Ọlọ́run ní jẹ́ ó kú nínú ìgbésí ayé yín. Àlékún oore, àlékún fọkànbalẹ̀, àlékún àrísìkí, àlékún ìmánì, Ọlọ́ọ̀bá Allah bá ṣe fún yín. Bẹ̀rẹ̀ látorí kárí gbogbo àwọn àìmà, àwọn ulama, àwọn mashayikh, àwọn dakatira, àwọn olùmọ̀ tí wọ́n ń gba bíbá yìí kọjá, tí wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run fún wa àti t'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àlàáfíà tó péye tá a fi ṣiṣẹ́ yìí kalẹ̀, tá a fi pẹ́pẹ́pẹ́ díẹ̀. Ọlọ́ọ̀bá Allah kó fi ṣe sọ fún wa o. Ọlọ́run máa dá lù wá láyà, má jẹ́ á fi san gbèsè, má jẹ́ á ṣe lásán, kó yọ olùṣọ́ wa lílọ bíbọ̀ wa tayátayá, tọmọtọmọ, tẹbítẹbí bí idhnillahi ta'ala. Àwa kí àwọn ilé agbára, àwọn technician wa, àwọn ni wọ́n jẹ́ á máa ṣe wò ká máa ṣe rí báyìí. Ọlọ́ọ̀bá Allah bá tún àlámàrí tí yín náà ṣe jù bẹ́ẹ̀ lọ. Àlùbáríkà títí ń bẹ́nu gbésí ayé yín yóò máa lékún sí ni, àtọkùnrin yín àtobìnrin yín, ẹ̀ ní mà nira, ẹ̀ ní mà wàhálà, ẹ̀ ní mà fìtínà. Àwa bẹ̀ Ọlọ́ọ̀bá Allah pẹ̀lú agbára rẹ̀, a bẹ̀ Ọlọ́ọ̀bá Allah pẹ̀lú àánú rẹ̀, a bẹ̀ Ọlọ́ọ̀bá Allah pẹ̀lú jẹ́ká ṣoṣo rẹ̀. Bó ṣe ṣe wá lẹ́ni tí ń gbọ́ra wa láyé ń bí, tá ń wora wa láyé ń bí, abẹ́ kó ṣe wá bẹ́ẹ̀, kó jẹ́ máa gbọ́ra wa, ká máa wora wa nínú ọgbà àlùjánnà. Allahumma amin. Ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tí a ń bá bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ wa yìí tá a ṣe gbẹ̀yìn nípa ọ̀rọ̀ hajj.
àwọn òfin wo ló so mọ́ hajj ṣíṣe, báwo la ṣe ń palẹ̀ mẹ́, ibo la ti ń kọ́kọ́ bẹ̀rẹ̀, kí ni ìdájọ́ ẹ̀, àti yanjú ẹ̀ fúnra wa. Ibi tá wá fẹ́ wọ̀ lónìí ó ní shurutul hajj, àwọn májẹ̀mú wo la gbọ́dọ̀ rí lára ẹni tó fẹ́ ṣe hajj, májẹ̀mú wo la gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, kí làwọn májẹ̀mú hajj ṣíṣe. Àkọ́kọ́ ń bẹ ó ní al-islam, kéèyàn jẹ́ mùsùlùmí, kó má jẹ́ ni tó ti kú nínú ẹ̀sìn tó wá ń ṣẹ̀sìn tó wá lóun fẹ́ lọ ṣe hajj. Ẹni tó bá ti kú nínú ẹ̀sìn tó jẹ́ lẹ́sìn tó bá lóun ṣe hajj, Ọlọ́hun dàlù láyà, Ọlọ́hun ní gbà lọ́wọ́ ẹ̀, torí pé al-hajju la yajibu ala al-kafir wa la yasihhu minhu. Bí kèfèrí, ẹlẹ́bọ, ìyá òòṣà, ìyá Ọ̀ṣun, onífá, olóró, bọ́lá ń ṣe hajj ọ̀ ń tanra rẹ ni o, ọkà jó owó ara rẹ níná, ọba àsìkò ara rẹ jẹ́, Ọlọ́hun ní gbà lọ́wọ́ rẹ. La yasihhu minhu, kò lálàáfíà, Ọlọ́hun ní síjú o. Li'anna al-islama shartun li sihhatil ibada, torí pé kárí ìsìláàmù lára rẹ, kó má jẹ́ munafiki. Ìwọ tó jẹ́ mùsùlùmí, munafiki náà ọ̀ ń tanra rẹ. Ìwọ àtọ̀wọn eléégún olóòṣà, ìwọ ló ń dá sọ fẹ́ eléégún, wọ́n ti mọ̀ ọ́ mọ̀ wọ́n mọ̀ pé wọ́n bàbá àṣàlẹ̀ wọn, ẹjọ́ ń ṣètùtù ni, ọwọ́ lọ ń lọ Mákà ọ̀ ń tanra rẹ, ọkàn ń dààmú ara ẹni, Ọlọ́hun ní gbà lọ́wọ́ rẹ̀. Li'anna al-islama shartun li sihhatil ibada, torí ìsìláàmù yẹn, kárí ìsìláàmù lára rẹ̀, ìsìláàmù ara rẹ̀ kó má bàjẹ́, kó dúró tán yányá pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ìsìláàmù yẹn, ó ní ìbáàdà tó bá ṣe lọ́lọ́run fi gbà lọ́wọ́ rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú al-aqlu, ká ní làákàyè, kórí má yí, kéèyàn ti gbọ́n, kí làákàyè ń bẹ pẹ̀lú ẹni. Fala yajibu ala al-majnun, wèrè, ọ̀ranyàn kọ́ fún ni kó ṣe hajj o. Ẹni tó mọ̀ pé oní wèrè ni, làákàyè a máa dàrú, ẹ lè máa sọ̀rọ̀ kó di àárín kan kó fẹ́ gbá ọ létí àbí kó dalẹ̀ rú. Ẹ wá lẹ ràn lọ Mákà, bóyá bá dénú bàálù ni ó dá wàhálà alẹ̀, ẹ má fa wàhálà fúnra yín, àbí kó dé Mákà ń bẹ̀nu harami kó máa dá fìtínà alẹ̀. La yajibu ala al-majnun, ẹni tí làákàyè wà nílé, tí làákàyè pé sí lára, tó ní làákàyè tó pé, ó ní lọ sí Mákà. Kí lẹ̀ rí ìpẹni tí ó bá kù díẹ̀ àbí púpọ̀ nù làákàyè, ọ̀ranyàn kọ́ ni kó ṣe hajj. Ó ní hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní rufi'a al-qalamu an thalathatin, anin na'imi hatta yastayqidha, wa anis sabiyyi hatta yablugha, wa anil majnuni hatta yafiqa, wa anis sabiyyi hatta yablugha, wa anil majnuni hatta yafiqa. Rufi'a al-qalam an salas, àwọn mẹ́ta kan kò ṣẹ̀ṣẹ̀ lórí wọn, a lè mú wọn tú láti kọ́ ṣe ìbádà àsìkò yẹn, àbí ńgbà tá bá ń bẹ́nu ṣe sí yẹn, ìbádà yìí ṣọ̀rọ̀ yẹn fún wa. Àkọ́kọ́ ń bẹ anin na'im, ẹni tó sùn, àsìkò tó sùn yẹn kì í ṣọ̀rọ̀ yẹn fún kó ṣe ìbádà, bó bá jí ó ṣe ìbádà ẹ̀ hatta yastayqidha, tí ó fi jí. Wa anis sabi, abọ́mẹ́kẹ́ hatta yablugha, tí ó fi bàlágà. Wa anil majnun, abẹ́ni torí ẹ̀ dàrú, torí ẹ̀ ò pé, hatta yafiqa, tí ó fi ríra ẹ̀, tí làákàyè náà ó fi padà wá só ara ẹ̀. Ẹlẹ́kẹta albulug, nínú májẹ̀mú tá fi ń lọ hajj ní kéèyàn bàlágà. Fala yajibu al-hajju ala as-sabi, ọmẹ́kẹ́ tí ò ti bàlágà tá a mú lọ sí hajj, tá a wá láàjọ ń ṣe hajj tó ń ṣe yẹn Ọlọ́run ó fún ládàá,
ṣùgbọ́n ọ̀ranyàn hajj tó yẹ ó ṣe kò tí ì tó àsìkò ẹ̀. Bó bá padà bàlágà yóò tún hajj yìí tó jẹ́ ọ̀ranyàn lẹ́ẹ̀kan láyé tó wà ọ́ yóò tún hajj yẹn ṣe. فلا يجب الحج على الصبي لأنه ليس من أهل التكليف torí kò tí ì láwọ̀ bọ́rùn kì í ṣe ẹni tá a gbọ́dọ̀ mú túláàsì pé ó gbọ́dọ̀ láwọ̀ bọ́rùn gẹ́gẹ́ bí hadisi yìí tí a kà síwájú. Èyí tá a tún fi kún ó ní al-hurriya kó jẹ́ ọmọlúwàbí kó má jẹ́ ẹrú. فلا يجب الحج على العبد ẹrú hajj ò jẹ́ ọ̀ranyàn lé lórí. لأنه مملوك لا يملك شيئا ẹrú ẹni tá a ní kò ní nǹkan kan torí pé al-abdu wa maluhu wa malahu li sayyidihi ẹrú wa maluhu àtowó rẹ̀ wa malahu ẹrú àti ntóni li sayyidihi tó lówó rẹ̀ ni. Ẹrú olówó gbogbo tó bá ní tó lówó rẹ̀ ò ní ló fi já sí pé hajj ò jẹ́ ọ̀ranyàn fún náà. Ẹlẹ́ẹ̀karùn-ún al-istita'a agbára táwa ń wí ọ̀làṣàlàyé fúnra wa ń bi ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tá a ṣe kọjá pé agbára àlàáfíà ìwọ tó mọ̀ pé ọgbẹ́ ẹnu ń dààmú ẹ̀ tètè yanjú ara ẹ̀ kó tọ́jú ara ẹ̀. Àwọn ewé tó bá mọ̀ pọ̀ máa ń lò kó mú dání. Ìwọ tó mọ̀ pé orí kan máa ń fọ́ ẹ yẹ́yẹ́ tètè mójútó ra rẹ̀ tó bá mọ̀ pọ̀ fẹ́ ṣe hajj. Al-istita'atu sihiyya tàlàáfíà nù. Lẹ́yìn agbára owó tó fi lọ agbára owó tó ná lọ́hùn ìwọ tó bá lówó tó lè fi lọ ipe mílíọ̀nù 3 àbọ̀ ni wọ́n ń gbà ó sì rówó kólẹ̀ ṣùgbọ́n ọkọ ní ọ̀rọ̀wó tó lè fi ilẹ̀ fáwọn ìyàwó àtàwọn ọmọ tí wọ́n jẹ ọ̀tí lágbára ọ̀tí lágbára àgbà tá a fi mọ̀ pọ̀ lágbára ọ̀sánwó Mẹ́kà ó ní owó tó fẹ́ fi tọ́jú ara rẹ̀ lọ́hùn ó lówó tó fẹ́ fi tọ́jú ilé táwọn ará ilé ò ní máa fún ọ lépè ó wá lọ tán ìyàwó rẹ̀ yóò máa tọrọ àwìn kiri yóò máa lọ ra ìrẹsì àwìn oúnjẹ àwìn kiri ó sì ń pera rẹ̀ lálàájì ó lágbára agídí lọ fi lọ Mákà. Al-istita'a ó gbọ́dọ̀ lágbára ó lówó al-istita'a ó lágbára àlàáfíà láàfin mọ̀ pé májẹ̀mú lílọ Mákà yìí ó pé lórí rẹ̀. Èyí tó kù tí a mẹ́nubà ó ní al-mawaqitu zamaniya wal-mawaqitu al-makaniya. Àsìkò tá ń lọ Mákà náà là ń bẹ̀ yìí àti ráwọn míì sìn tí wọ́n ti ń lọ àti wà nínú ashhurul hajji al-hajju ashhurun ma'lumat. Nínú ẹ̀ oní Zulqaada tá ń bẹ̀ yìí oṣù kọkànlá ojú ọ̀run ṣùgbọ́n iṣẹ́ hajj ó bẹ̀rẹ̀ nínú Zulhijja ọjọ́ kẹjọ oṣù kejìlá ojú ọ̀run ìyẹn là ń pè ní yawm tarwiya ọjọ́ tí gbogbo àwọn alálàájì tí wọ́n darí tí wọ́n wá lọ sí Mínà tí wọ́n wà ní Mínà àwọn àsìkò tá ń ṣe hajj nù ọjọ́ Mínà ọjọ́ Àràfá tó padà sí Muzdalifa tó padà sí Mínà tó wá gbé Mínà lọ́jọ́ kìíní ìjọ́ kejì faman ta'ajjala ẹni tó bá kánjú faman ta'akhkhara ẹni tó bá tí ó farabalẹ̀. Àwọn àsìkò al-mawaqitu zamaniya lil hajj òní ẹ̀. Al-mawaqitu al-makaniya ibi tó yọ ti gbé harami tá a fi mọ̀pọ̀ ti wọnú iṣẹ́ hajj òní ọ ti gbé. Àwa tá a bá fẹ́ ṣe hajj láti Áfíríkà ń bí bákan méjì ni
àwọn ẹlòmíì ń bẹ tó já sí pé Madina ni wọ́n ń lọ tààrà wọn èyí tí lọ Maka tó bá ti gbéra kó ń lu wọn Madina ni wọ́n ń lọ. àwa tá a bá gbéra tán sọ pé Madina la fẹ́ lọ sọ̀kalẹ̀ sí o Madina la kọ́kọ́ lọ ná a fẹ́ gbé harami a fẹ́ gbé lé a sì fẹ́ gbé nínú ọkọ̀ a fẹ́ gbé nínú avion aeroplane a fẹ́ gbé ń bẹ̀ torí pé ibi tó yá ti gbé harami àti ìdébẹ̀ bàbá sọ̀kalẹ̀ sí Madina táwa fẹ́ àpò Madina ipe à ń lọ sí Maka ìgbà yẹn làwa gbé harami láyè kan tá ń pè ní Zulhulayfa àyè kan tá ń pè ní Zulhulayfa ó ní ààyè al-mawaqitul makaniyah li ahli al-Madina wa man ata ila al-Madina. àwọn tó bá jára Madina àbáwọn tán gba Madina wá tán fẹ́ máa lọ sí Mẹ́kà láti lọ ṣe hajj àwọn àyẹn Zulhulayfa ni wọ́n ti gbé ihram. tó bá já sí pé Madina náà ń gbé yín lọ ó mọ̀ pé ó fẹ́ gbé ihram rẹ̀ ńlé àbọ̀ ó fẹ́ gbé ihram rẹ̀ ní airport àbọ̀ ó fẹ́ gbé ihram rẹ̀ nínú avion bùkátà rẹ̀. tó bá ti dé Madina ó ṣe ìbádà tó fẹ́ ṣe ní Madina àwọn àyè tó yọ ṣe ziyara ó ṣe ziyara ẹ̀ bẹ́ẹ̀ bá ń gbéra ń sí pé ẹ̀ ń lọ Maka tẹ́ bá ti wá dé àyè tá a mọ̀ sí Zulhulayfa ìbẹ̀lẹ̀ ti wá gbé ihram. ṣùgbọ́n tó bá já sí pé àwa tá ń lọ tá gbéra ń lu a fẹ́ lọ Madina tààrà Maka là ń lọ tààrà àwa tá a bá ń lọ Maka tààrà yẹn ó túmọ̀ sí pé Jadda láti sọ̀kalẹ̀ bàbá ti wá sọ̀kalẹ̀ ní Jadda àti kọjá ibi tó yẹ ká ti gbé ihram nítorí ibi tó yẹ ká ti gbé ihram fún àwa tá ń bọ̀ láti Maghrib àwa tá ń bọ̀ láti Masr àwa tá ń bọ̀ láti Sudan àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú Áfíríkà mìkọ́ọ̀tù tiwa oní mìkọ́ọ̀tù ahli Sham ìyẹn la mọ̀ sí Juhfa àwọn ahlu Sham kò wá sí tó bá ní ọdẹ Jeddah kó tó gbé ihram ó ti kọjá mìkọ́ọ̀tù tó bá sì ti kọjá mìkọ́ọ̀tù kó tó gbé ihram ó ti dáràn ẹran pípa ó ti jẹ gbèsè ẹran àfi kó o ṣe tánràn. òun ló fi já sí pé àwọn tí wọ́n bá ń lọ ní Mẹ́kà láwọn tó tá a bá lọ tán ní àgbọ́yé ẹ̀sìn tá a bá ti ń débi tá a ti gbé ihram wọ́n sọ fún wa pé àyè báyìí la ti gbé ihram àti súnmọ́ bẹ́ẹ̀ àwa gbé ihram àbí bẹ́ẹ̀ kọ́ bọ́ bá ti fẹ́ gbéra ní airport nílùú rẹ tètè gbé ihram rẹ lẹ́ẹ̀kan náà kó má lè lọ kọjá bí tó yẹ kó ti gbé ihram kó máa dáràn ẹran pípa. ó túmọ̀ sí pé àwa tá a bá ń bọ̀ tó yẹ pé Jeddah la fẹ́ sọ̀kalẹ̀ sí Juhfa láti gbé ihram àwa tó bá yẹ pé Madina ó là ń gbà wá tá a fẹ́ gbàbẹ̀ wá sí Maka Zulhulayfa ó láti gbé ihram torí bá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe wàkọ́tà bó ṣe sọ àwọn ààyè táwọn èèyàn ó ti gbé ihramu ọ̀nà nìyẹn. ó sọ yìí pé àwọn ahlul Madina Zulhulayfa àwọn ahlul Sham Juhfa àwọn ahlul Najdi Qarnil Manazil àwọn ahlul Yaman àwọn ni Yalamlam ibi táwọn ó ti gbé ihramu nìyẹn. ṣùgbọ́n àwọn Áfíríkà yìí tó kàn wá ọ̀nà méjì tá a máa ń gbà lọ náà nù èyí tó kàn wá òní Zulhulayfa fáwa tá a bá gba Madina wá àbí Juhfa fáwa tá a bá ń gba Jeddah lọ sí Mecca. lẹ́yìn ìgbà tí àlàyé yìí bá yé wa dáadáa èyí tó kù tá a ṣàlàyé fúnra wa ní arkanul hajj àwọn nǹkan tá a gbọ́dọ̀ rí tá a fi mọ̀ pọ̀ ṣe hajj bá a bá ti rí ọ̀ǹtara rẹ ní ọ̀ṣẹ́ hajj o
Arkanul hajji arba, mẹ́rin ni, kò ju mẹ́rin lọ. Láwọn ọ̀ràn àwọn orígun hajji tó yẹ pé bórígun kan bá ti wó, tó bá ti wó tààrí, hajji ẹ ti ṣubú, àfikọ́ mú wá, àfikọ́ padà mú wá. Bórígun kan nu mẹ́rin tàbí rí bá ọba ti rí, àfikọ́ padà mú wá. Orígun àkọ́kọ́ oní al-ihram, ká gbé ihram, ká gbé harami. Ìrọ́mù yẹn oní àníyà, òun làníyà. Àníyàn ti ihram yẹn oní kó sọ pé labbaika umratan wa hajjan, tó bá já sí pé kìrọ́nù ló fẹ́ ṣe àti umra àti hajji ló fẹ́ ṣe papọ̀. Ó fẹ́ kọ́kọ́ ṣe umra kó wá di pé n tó jẹ́ ìwọ̀ fún ó di halal fún kó padà tún wá ṣe hajji. Ó fẹ́ dàníyàn náà papọ̀. Wà ní labbaik umra hajjan wa umra, ó dàníyàn méjì papọ̀. Ìyẹn là ń pè ní kiran. Àbí bẹ́ẹ̀ kọ́ ó fẹ́ ṣe ifrad ni pé hajji nìkan ló fẹ́ ṣe, ó fẹ́ ṣe umra. Labbaika hajjan, hajju ni mo fẹ́ ṣe. Ṣùgbọ́n ìta máa ń sábà ṣe jù láwọn Áfíríkà táwọn olùmọ́sí ní olólọ́lá jù nítorí ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe oní tamattu'. Ìran ẹlẹ́ẹ̀kẹta tamattu', àkọ́kọ́ ṣe umra, tá bá parí umra àwa bọ́ sọ́lẹ̀, in tó jẹ́ ìwọ̀ fún wa yóò di halali. Ìyàwó tá a gbọ́dọ̀ súnmọ́ a lè súnmọ́, àwọn lọ́fíńdà tá a lè fi sára a fi sára, àwọn aṣọ ríran tá a gbọ́dọ̀ wọ̀ á wọ̀. Bó bá ti wá di yawmu tarwiya, ọjọ́ kẹjọ nínú oṣù kejìlá ojú ọ̀run, a tún gbé ihram padà látara pa fẹ́ ṣe hajji láfi wá darí sí Mínà. Òun ló fà á tá a fi ń pa ẹran, ẹran ìtanràn. Ipe ńgbà tá a parí umra tán, a padà bọ́ sọ́ọ́lẹ̀ tí ò sì yẹ. Àbí pé bẹ́ẹ̀ kọ́, a padà wá gbé ihram tá a gbé níbi tí ò yá ti gbé, tóra ti kọjá mi kọ́ tún gbà náà. Ìgbà yẹn àwọn apayẹrẹ láfi ṣètànà. Ẹ rí i pé àwọn tí ọba jásí pé kìrọ́ọ̀nù ni, bó ṣe ṣe umra tán ó wà nínú ihramu ẹ̀ títí tó fi ṣe hajji, òun ò fẹ́ pẹran. Bẹ́ẹ̀ náà ni ẹni tó jásí pé ifradu ni, hajji nìkan ló fẹ́ ṣe, ó sì wọlé sásìkò náà. Ibi tó yẹ ó ti gbé ihramu náà ló gbé. Ìyẹn là ń pè ní àníyà, niyyatul hajji wa qasduhu, ká gbèrò pa fẹ́ ṣe hajji ká sì dàníyàn. Gbogbo wa náà la mọ̀ pé àníyàn inú ẹ̀mí ní ń wà. Gbogbo ìbádà wa pẹ̀lú àníyàn sì ni innamal a'malu binniyati wa innama likulli imri'in ma nawa. Gbogbo ìbádà wa pátá, àníyàn tá a fẹ́ fi ṣe, àníyàn lọ́lọ́run wò ń bẹ̀ tí ó fi gbà lọ́wọ́ wa. Wa niyyatu mahalluha al-qalb, inú ẹ̀mí olàníyàn wa ń gbé. Ṣùgbọ́n wọ́n ní yìí ti fi ń dáa jù ń bi hajji ń tiẹ̀ ni pé annutqu biha mu'ayyinan an-nusk alladhi yuridu adaa. A sọ jáde labbaika hajjan wa umratan, ọ̀pápọ̀nù kiran, labbaika hajjan ifradunu. Tó bá jásí pé tamattu labbaika umratan ó lọ́ọ́ fi bẹ̀rẹ̀, umra ni ọ̀ ní ti sọ hajj torí umra lọ fẹ́ ṣe náà. So tó bá dípọ̀ wá gbé ihram padà, ìgbà yẹn ni wá di labbaika hajjan. So ìyẹn ni tamattu, agbọ́dọ̀ rí yẹn. Ìyẹn jẹ́ orígun àkọ́kọ́. Orígun ẹlẹ́ẹ̀kejì al-uqufu bi Arafa, ká wà ní Àràfá, gbogbo ayé tá ń pè ní Àràfá ká ọ̀ṣà wà ń bẹ̀. Àwọn ẹlòmíì ò ní òun ṣe ń gun òkè Àràfá lọ nǹkan kan, gbogbo yìí wọ́n ń dààmú ara rẹ̀ ni. Ṣé àti wà ní mawqi Àràfá, ayé Àràfá, tó bá ti débẹ̀ wọ́n tó sọ pé Àràfá ti bẹ̀rẹ̀ láti bí báyìí,
àyè yìí gbogbo bí tó bá dúró sí ń bẹ̀ àràfà ló wà wal hajju àràfà àràfà gangan ó ní hajj tó já sí pé bọ́ bá ti mísì ọjọ́ yẹn tọ́jọ́ yẹn bá ti bọ́ fún ọ lásìkò náà tó bá ti bọ́ fún ọ ó lè lépa ẹ̀ má nínú àwọn orígun téèyàn ò lè lépa má ó ní al-wuqufu bi àràfà àsìkò tó yẹ kó wà ní àràfà básìkò yẹn bá ti kọjá tọ́ sí ń bẹ̀ ọ ṣe hajj nìyẹn kò sí rọrùn má kọ́ padà wá tí ọ pé ìwọ fẹ́ aṣọ àràfà tiẹ̀ dọjọ́ míì àbí àràfà tiẹ̀ ìwọ fẹ́ ṣe lásìkò míì al-hajju àràfà olófijá sí pé ọjọ́ àràfà yẹn gbogbo àwọn alálàájì pátá ọgbọ̀rọ̀ wà ń bẹ̀ kódà àwọn tó rẹ̀ nínú àwọn alálàájì ìjọba Saudi ó ṣètò tí wọ́n gbé wọn lọ síbẹ̀ pé kóṣà wà ń bẹ̀ lọ́jọ́ àràfà náà so gbogbo àwọn nǹkan míì lẹ́yìn ìgbà yẹn ó lè padà mú wá gẹ́gẹ́ bí tawaf àti sáàyù bayna Safa wal Marwa ó lè padà mú yẹn wá ìyẹn èé ṣe ọ̀ranyàn ká ṣe kí gbogbo àwọn alálàájì ṣe níjọ́ kan náà àbí lẹ́ẹ̀kan náà rárá ṣùgbọ́n àràfà ìjọ́ kan náà ni gbogbo wa pátá la fẹ́ wà bẹ́ẹ̀ àtolówó àtolórí àtìjòyè àtọba gbogbo wa pátá lámì tọ́lọ́ọ̀bá Allah fi hàn wá pé bákan náà la jẹ́ lọ́dọ̀ tóun àwa wà nínú aṣọ funfun kan náà àtolórí ìlú tó já sí pé àti rí ó nira gbogbo yín pátá bákan náà ni ẹni tó já sí pé aṣọ tó fẹ́ wọ̀ wọ́n lè sọ pé aṣọ kan tó bá fẹ́ wọ̀ mílíọ̀nù 5 ni aṣọ tẹ́ ń wọ̀ náà ni ó wọ̀ ọlọ́run fi ń pòwe fún ọ nù ọlọ́run bá Allah fi ń pòwe fún ọ pé ọ jẹ́ nǹkan kan aṣọ lẹ ọmọ ọ̀lẹ ni ọkàn pera rẹ lálágbára lágbára ọlọ́run bá Allah lọ́ba lágbára gbàpọ̀ ọlọ́run bá Allah lọ́ba lágbára ṣe jẹ́jẹ́ ọba alágbára òun ló lágbára bágbára kan bá ń bẹ lọ́wọ́ rẹ lónìí ọmọlá eléyìí ni májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì eléyìí ni orígun ẹlẹ́ẹ̀kejì kí lè rí lórí ẹ̀ o ní hadith anabi tó ní alhajju arafa hajji arafa òun gangan ni hajji wa waqtul wuquf àsìkò táwa fẹ́ wà lárafa yẹn yabda'u min ba'di zawal yóò bẹ̀rẹ̀ láti gbà tí oòrùn bá ti yàtàrí ní ọjọ́ àràfà ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ojú ọ̀run ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ojú ọ̀run ọjọ́ táwa tá a lọ Mákà máa ń gba àwẹ̀ àràfà yẹn òun lọ́jọ́ àràfà àwa tá a lọ Mákà àwa ń gbàwẹ̀ ẹni tó ń ṣe hajj èèwọ̀ ní fóun kó gbàwẹ̀ ṣùgbọ́n àwa tá a ṣe hajj inú sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ká gbàwẹ̀ ọjọ́ náà ó wá ti bẹ̀rẹ̀ min ba'di zawal lẹ́yìn ìgbà tóòrùn bá ti yàtàrí ila tulu'i fajri yawmi nahar títí kílẹ̀ ọjọ́ ọdún tó má lọ́rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ sọ ara àwọn olùmọ̀ míì tán ní ila gurubi shams títí tí òòrùn ó fi wọ̀ so àti kíní àti kejì yìí tó bá ṣe ń bẹ̀ kò sí yìí tí ó lọ ẹlẹ́ẹ̀kẹta nínú orígun hajj oní tọwáàfù aziyara tọwáàfù ziyara yìí òun là á tún pè ní tọwáàfù ìfàdà òun là á tún pè ní tọwáàfù fard orúkọ mẹ́ta lónìí tọwáàfù ziyara tọwáàfù ìfàdà tọwáàfù fard tàwáàfù tó já sí pé òun gangan lọ́ranyàn òun lójúlówó orígun hajj ìgbà tó kọ́kọ́ dé Mákà ìgbà tá ní tó bá ń bọ̀ bóyá Madina ló gbà wá ní àbí Jeddah tó bá dé Mákà tàwáàfù yìí tó kọ́kọ́ ṣe òun là ń pè ní tàwáàfù kudum
tàwáàfù pé tọ̀ mo dé o ọlọ́wọ́ bá Allah mo dé wá ṣe jọ́sìn fún ọ o mo wá kí ọ o mo dé o tawaful kudumu nìyẹn. èyí tó tún ṣe lẹ́yìn ìgbà tó bá parí gbogbo iṣẹ́ hajj tán òun là ń pè ní tawaful wada tawafu pé tọ̀ mo ń dágbére ìpọ́lọ́wọ́ bá Allah mo dúpẹ́ o mo ti ṣe jọ́sìn náà bó ṣe yẹ ń ṣe o mo parí ẹ̀ o mo ń lọ padà sílùú mi o yẹn là ń pè ní tawaful wada. ṣùgbọ́n tọwáfù ziyara táwọn wí yìí tá ń pè ní tọwáfù ìfádọ̀ yìí òun náà là ń pè ní tọwáfù fardì yìí ọ̀ranyàn ni orígun hajj ni tó yẹ pé bá a bá rí kò sí hajj. orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà sì la lè pè gbogbo àwọn olùmọ̀ àwọn ni wọ́n panu pọ̀ lórí ẹ̀ kílẹ̀ rí tó lórí ẹ̀ òní ọ̀rọ̀ ọlọ́ọ̀bá Allah tó ní waliyatawafu bilbaytil atiq waliyatawafu bilbaytil atiq kan ṣe tawafu ń bẹ̀yẹn ó lámà sí tawafu ifada tawafu ń bẹ̀yẹn ó lámà sí tawafu ziyara tawafu ń bẹ̀yẹn ó lámà sí tawafu fard asimi díẹ̀ apàdà wá ní sinbi idnil hayyil qayyum. ìfi ọkàn ṣe ọ̀kan nínú wíwá mímọ́. ǹjẹ́ ò ń ṣojú kòrò láti lè tún ìjọsìn rẹ̀ ṣe tó sì ń fẹ́ kí Ọlọ́run Ọba kó gba iṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀? wá mímọ́ nítorí pé Ọlọ́run Ọba ò ní gba ìjọsìn àfi pẹ̀lú mímọ́ Ọlọ́run. Ọlọ́run sọ fún Al-Qur'ani wípé mà dájú wípé kò sí ọba kan àfi Ọlọ́run, kó o sì tọrọ àforíjì fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀, bẹ́ẹ̀ ni kó o tọrọ àforíjì fún àwọn mùmínì lọ́kùnrin àti ní àwọn obìnrin. májẹ̀mú tí a fi ń gba ìwà mímọ́ wọlé ni wípé kí ọkàn kó ṣèkan kó jẹ́ sí pé Ọlọ́run Ọba nìkan ló ń torí ìwà mímọ́ rẹ̀. máa wá sọ báyìí wípé Ọlọ́run Ọba pa mí láṣẹ wípé kí n máa ṣe ìjọsìn fóun lẹ́ni tí ń ṣe ìmọ́tótó pẹ̀lú Ọlọ́run Ọba nínú ìjọsìn yìí. pẹ̀lú ìní ọkàn ìmọ́tótó náà ni àgbọ́yé yóò fi dáa, bẹ́ẹ̀ ni àti máa mọ́rọ̀ jáde láàrin ọ̀rọ̀ yóò fi ṣì rọrùn. Ànábì wa Muhammad sọ wípé ẹni tí Ọlọ́run Ọba bá ń fẹ́ oore fún yóò fún lágbọ́yé ẹ̀sìn. pẹ̀lú ìní ẹ̀mí ìmọ́tótó náà láàfin gba òótọ́ wọlé láti tún gba láìfí. Zabi sọ fún ọ wípé àmì tá a fi mẹni tó lóòótọ́ nínú àníyàn rẹ̀ náà ni pé tí wọ́n bá sọ àṣìṣe rẹ̀ fún kò ní í tàì láti fọ rẹ̀ mọ́, yóò mọ̀ ní kí Ọlọ́run bá mi kẹ́ni tó fi láìfí mi fi hàn mí. à ń láti rí ìfọkànṣèmọ́tótó nínú ìkẹ́kọ̀ọ́, nínú ìkẹ́nilẹ́kọ̀ọ́ àti nínú ìtẹ̀ tírà. Abu Dawud Tayalisi ń sọ wípé àáfàá nígbà tó bá ń kọ tírà, àníyàn tí ó fi kọ tírà ni wípé ó fẹ́ ran ẹ̀sìn lọ́wọ́, kì í ṣe pé káwọn èèyàn mọ ìyìn láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀. èyí yóò ba iṣẹ́ tí a ṣe jẹ́ o. ǹjẹ́ jẹ́ kí àníyàn rẹ kó dáa nínú wíwá mímọ́. tẹ́lẹ̀ bí ká wá mímọ́ nítorí owó, àbí mo fẹ́ fi ní agbára kan, àbí kí n fi lè níyì, àbí kí n fi lè máa ṣe fanfa láyèkáyè. Ọlọ́run bá sọ fún ọ wípé a wá sídìí iṣẹ́ wọn tí wọ́n bá gbé ṣe níṣẹ́, a wá sọ gbogbo ẹ̀ di aburú tí a fún sí òkè. gẹ́gẹ́ bí àlàyé yìí tí a ń bá bọ̀ nípa àwọn orígun hajj ṣíṣe, a jẹ́ kó yé wa pé orígun àkọ́kọ́ ó ní al-ihram, ká dàníyàn ká gbé harami. bó bá já sí pé hajj nìkan la fẹ́ ṣe ni yẹn la ń pè ní ifrad. tó bá jẹ́ hajj àti umra la fẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà la ń pè ní kiran. tó bá já sí pé umra la kọ́kọ́ fẹ́ ṣe, bó bá yálà wá padà ṣe hajj yẹn la ń pè ní tamattu. òun lọ́pọ̀lọpọ̀ wa máa ń ṣe jù, òun sì lé ó lọ́lá jù gẹ́gẹ́ bí táwọn olùmọ̀ sọ. tó bá jẹ́ ti tamattu yẹn àádáníyàn pé labbaika umratan lákọ̀ọ́kọ́ tá a fi ṣe umra. bó bá di àsìkò tí hajj tó ìgbà yẹn la wá dáníyàn ti hajj náà. orígun àkọ́kọ́ nù. orígun ẹlẹ́ẹ̀kejì ó ní ká dúró ní àràfá láwọn àyè tí wọ́n ṣàlàyé fún wa pé àràfá ní gbogbo àyè yìí bí tó bá wà ń bẹ nú àràfá ló wà. alhajju àràfá, àràfá yìí gangan sì ní kókó hajj tó já sí pé básìkò yẹn bá ti bọ́ fún ọ lè lépa rẹ̀ má. bí tawaful ifada àbí ziyara bọ́ọ̀ bá tètè rí ṣe ọ lè padà ṣe. as-sa'yu bayna safa wal marwa bọ́ọ̀ bá tètè rí ṣe ọ lè padà ṣe.
ihram bọ́ọ̀ bá gbé níbi tó yọ ọ ti gbé ọ lè padà gbé kó wá já sí pé ọ pa ẹran lọ́ọ́ fi tánràn ṣùgbọ́n àràfá bó bá ti bọ́ bọ́nu ọ mọ̀ pé ọ ṣe hajj lọ́dún náà. ẹlẹ́ẹ̀kẹta oní tọ́wáfù aziyara wàhúwa tọ́wáfù ìfádà wà tọ́wáfù fard. tọ́wáfù ziyara yẹn òun náà ń pè ní tọ́wáfù ìfádà òun náà ń pè ní tọ́wáfù fard fún ọ̀rọ̀ ọlọ́wọ́ bá Allah tó ní waliya tọ́wáfù bil baytil atiq. ẹlẹ́ẹ̀kẹrin nínú orígun hajj oní as-sa'yu bayna as-safa wal marwa. ká gbọ̀nsẹ̀sẹ̀ ìgbọ̀nsẹ̀sẹ̀ kì í ṣe pé a sáré kì í sì ṣe pé a máa rìn a máa gbọ̀nsẹ̀sẹ̀ kò ní jọ eré kò ní jọ ìrìn díẹ̀díẹ̀ láàrin sọ̀fà sí márùwà. a bẹ̀rẹ̀ láti sọ̀fà a parí ẹ̀ sí márùwà yóò máa jẹ́ kínní a tún padà wá láti márùwà wá sí sọ̀fà láti sọ̀fà lọ márùwà láti márùwà wá sí sọ̀fà yóò já sí pé sọ̀fà là á fi bẹ̀rẹ̀ márùwà là á parí ẹ̀ sí torí pé ọlọ́ọ̀bá Allah ń gbà tó bẹ̀rẹ̀ ọlọ́ni inna sọ́fà wal marwata min sha'airillah. anabi wa ni ibdahu bima bada'a bihi Allah. sọ́fà lọ́lọ́run fi bẹ̀rẹ̀ inna sọ́fà wal marwata min sha'airillah. ìtọ́lọ́n fi wá bẹ̀rẹ̀ ń bẹ̀ náà láti bẹ̀rẹ̀. lílọ láti sọ́fà lọ márùwà yẹn ni ó máa já kọ́kọ́ torí ara wọn míì tán máa ń ṣe àṣìṣe wọ́n lọ sọ̀fà wọ́n padà láti márùwà tán bá lọ láti sọ̀fà lọ márùwà wọ́n tún padà láti márùwà wá sí sọ̀fà wọ́n máa ka lọ́kàn ọ̀kan kan ò méjì ni o láti lọ láti bí sọ̀fà lọ márùwà ọ̀yọ̀ kan nù bọ́ bá wá láti márùwà wá sí sọ̀fà padà ló di méjì ó túmọ̀ sí pé lílọ bíbọ̀ yẹn lọ́ọ́ máa kà ọ́ wá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú sọ̀fà tálkùránì bẹ̀rẹ̀ rẹ̀ ọ́ wá parí ẹ̀ sí márùwà yóò jẹ́ méje gbogbo ẹ̀ ó máa kú sí méje. kílẹ̀ rí lórí ẹ̀ ẹ̀rí ni aya al-Qur'an ta ka fúnra wa inna safa wal marwata min sha'airillah àti ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní is'aw fa inna Allaha kataba alaykumus sa'ya ẹgbọ̀nsẹ̀sẹ̀ kìí sáré kìí ṣe díẹ̀díẹ̀ láàrin sísáré rínrìn ìgbọ̀nsẹ̀sẹ̀ láàrin sọ́fà àti márùwà eléyìí jẹ́ orígun ẹlẹ́ẹ̀kẹrin tó já sí pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí bá a bá ti rí wọn àti rí hajj bá a bá wá rí tọ̀wáfù ziyara tàmà sí ìfádà tá a tètè rí a lè padà mú wa sáàyù bayna Safa al-Marwa a lè padà mú wa ṣùgbọ́n òkúfù bí Arafa bó bá ti bọ́ ọ̀ṣájì ọdún náà nù. lẹ́yìn eléyìí nǹkan tá a tún ṣàlàyé fúnra wa ni wajibatul hajj àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn nínú hajj àwọn tí wọ́n bá fi ilẹ̀ àbá ṣe ń bí ó yá ti ṣe hajj wa ò bàjẹ́ ṣùgbọ́n a san ìtanràn la fi yanjú ẹ̀ ṣe ra àwọn ìta kàṣíwájú ìtanràn òràn o àwọn àríkánù hajj ìtanràn òràn ọba àràfá ọwọ́ sọ pé ọ fẹ́ pa ẹran ọ fẹ́ fi tanràn ọ̀ ń ṣàwàdà ni ó tún dọdún míì ó tún padà wá lọ́dún míì àwọn olùmọ̀sí ní bí hajj bá ti bàjẹ́ fún ọ lọ́dún yìí ó di ọ̀ranyàn ọdún míì ó gbọ́dọ̀ wà ó tún dáràn márùn-ún ó tún kóra ẹ sí wàhálà lọ fi gbọ́dọ̀ mọ̀ pé àfikọ́ mójútó ọ̀rọ̀ hajj à ń kà á kún àmójútó dáadáa ni lọ́lọ́run fi gbà ní ìbáàdà. kí wá láwọn wajibatul hajj yìí ó ní al-ihram min al-miqat al-mu'tabaru lahu shar'an gbé ihram níbi ó yẹ ọ ti gbé ọ̀ràn wajibatu nìyẹn bọ́ ọ bá wá gbé níbi tí ó yẹ ọ ti gbé
ìgbà yẹn ó fi kàfàrà fídíà òun lọ ṣe ó ṣe fídíà. ẹlẹ́ẹ̀kejì al-ukufu bi Arafa ila al-layli liman ataha naharan. Ó gbọ́dọ̀ dúró sí Àràfá títí di òru fún wọn tó bá já sí pé ọ̀sán lọ tó wá bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta al-mabitu bi Muzdalifa. Muzdalifa tabako ní Àràfá ọjọ́ tẹ́rùwé àtàsọ fúnra wa hàn tó jẹ́ ọjọ́ kẹjọ oṣù kejìlá ojú ọ̀run tí gbogbo wọn kò ní Maka a máa lọ sí Mina ọjọ́ tẹ́rùwíyà nìyẹn a wà ní Mina a sùn Mina di ọjọ́ kẹsàn-án tó jẹ́ ọjọ́ Àràfá tó wá ti wá di ọjọ́ kẹsàn-án ọjọ́ Àràfá yẹn láwọn á kúrò ní Mina lẹ́yìn ìgbà tó oòrùn bá ti yàtàrí a ń lọ sí Àràfá a wá gbé Àràfá títí tó bá di pé alẹ́ ó bá di alẹ́ àní kí magribi l'Àràfá magribi ò bá ti bá wa l'Àràfá àní kí magribi l'Àràfá àyílà àtàlásàrì láàkí papọ̀ l'Àràfá lásìkò àyílà jamu tekdim àsìkò àyílà àkí àyílà àti alásàrì papọ̀ l'Àràfá magribi ó bá wa l'Àràfá ṣùgbọ́n àní kí magribi l'Àràfá bàbá tí wọ́n kò l'Àràfá máa bọ̀ wá sí Muzdalifa bàbá ń kò l'Àràfá Muzdalifa là ń bọ̀ ọ̀hún Muzdalifa ọ̀hún aago 2 òru lọ tó débẹ̀ ni aago 3 òru ni aago 1 òru ni gbogbo àsìkò tó bá débẹ̀ lọ́wọ́ akí magriba àti ṣáì papọ̀ jamu at-ta'khir ọkí magriba àti ṣáì papọ̀ lásìkò ìṣáì torí aago 2 òru 3 òru tá à ń sọ àsìkò ìṣáì ò tí ì kọjá ọwọ́ akí magriba àti ṣáì ọkí papọ̀ ń gbà náà ìyẹn là ń pè ní jamu at-ta'khir ìyẹn là ń pè ní al-mabitu bi Muzdalifa. lẹ́yìn yẹn nú àwọn ọ̀ranyàn hajj ṣíṣe tí è ṣorígun òní al-mabitu bi Mina layali ayami tashrik. àwọn ọjọ́ ayamu tashrik yẹn ó gbọ́dọ̀ wà ní Mina kó wà ní Mina láwọn ọjọ́ ayamu tashrik. ọjọ́ wo la ayamu tashrik? àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ ọdún ó là ń pè ní ayamu tashrik. ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ojú ọ̀run lọ́jọ́ Àràfá. ọjọ́ kẹwàá oṣù kejìlá ojú ọ̀run òun lọ́jọ́ ọdún. ọjọ́ táwa ń dúnra tá ń pa ẹran òun lọ́jọ́ ọdún. ọjọ́ kọkànlá ìkejìlá ìkẹtàlá ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ́ yẹn là ń pè ní ayamu tashrik. kọ́ ọwọ́ kù ní Mina láwọn ọjọ́ ayamu tashrik yẹn min wajibatil hajj nínú àwọn ọ̀ranyàn hajj ni. nínú àwọn ọ̀ranyàn hajj ò ní ramyul jamarat ká sọ òkò. ramyul jamarat ìsọ òkò ọ̀sà òkò níwọ̀nba láwa sọ lọ́jọ́ àkọ́kọ́ yẹn a sọ 7 lọ́nà 3 lọ́jọ́ àkọ́kọ́ ìyẹn là ń pè ní ramyu al-aqaba ramyul jamara al-aqaba ó sọ 7 lọ́nà 3 tó ìyẹn bó bá tún dijọ́ kejì jamarat ìjọ́ kẹta so ká ṣe àwọn ramyu jamarat yẹn nínú àwọn ọ̀ranyàn hajj ṣíṣe ni. lẹ́yìn alhalku awi taksir ká fa irun wa àbí ká gẹrun wa láwọn ọkùnrin. àwọn ọkùnrin á farun wa á gẹrun wa. àwa obìnrin á kàn mú nínú irun wa á fọwọ́ kó irun wa papọ̀ á wá gé díẹ̀ nílé tiẹ̀ torí pé irun obìnrin ẹ̀ṣọ́ rẹ̀ ni irun obìnrin ẹwà rẹ̀ ni ṣùgbọ́n a kàn gé díẹ̀ létí nígbà tá a bá ti kó irun wa papọ̀ báyìí ibi etí pé a sorun wa papọ̀ etí a kàn gé díẹ̀ mẹ́
láàfin mọ̀ pé a ṣe halku awi taksir. lẹ́yìn ẹnu àwọn ọ̀ranyàn hajj oní tawaful wada' li ghayri ahid wa nufasa. ká dágbére tí tawafu pé à ń lọ fẹ́ni tí ò bá sí nínú nǹkan àlejò rẹ̀ àbí ò sí nínú ẹ̀jẹ̀ bímọ, ẹni tí ò sí nínú nǹkan àlejò àbẹ́jẹ̀ bímọ yóò ṣe tawaful wada'. so ẹni tí bá ń bẹ ń bẹ yóò mara tán kó tó ṣe. bẹ́ẹ̀ náà ni tawafu ziyara táwíhùn ti ìfádà, bóbìnrin bá ń bẹ nínú nǹkan àlejò yóò dá dúró ná, bó bá ti wá mara tán yóò ṣe tawafu ìfádà. so ìyẹn tawafu ìfádà yẹn orígun hajj ni, gẹ́gẹ́ bí ìhìrámù ṣe jẹ́ orígun hajj. ìhìrámù tó jẹ́ orígun hajj yẹn a fi yéra wa pé àníyàn ni àtàwọn aṣọ tá a wọ̀. ọkùnrin aṣọ méjì náà nìkan yóò fi bo òkè, ìkan yóò ro bí ìró. ṣùgbọ́n obìnrin aṣọ, gbogbo aṣọ tó bá wọ̀ tó lè bo ìhòhò rẹ̀ òun náà ni ó fi ṣe hajj, ṣùgbọ́n kò ní bojú ẹ̀, kò ní bojú ẹ̀. ìyẹn ni ìhìrámù tiẹ̀. so gbogbo àwọn èyí tá a kà fúnra wa yìí nínú àwọn ọ̀ranyàn hajj ọ̀nà. èyí tó wá ṣe kókó tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ó làwọn nǹkan tó jẹ́ ìwọ̀ tá a gbọ́dọ̀ ṣe ní hajj, tó já sí pé ó lè mú wa dáràn tó fi wá san ìtanràn. àkọ́kọ́ ń bẹ ma yumna ala al-muhrim fi'luhu shar'an, èyí tí ẹni tó bá gbé ihram tó jẹ́ ìwọ̀ fún tí ò gbọ́dọ̀ ṣe. àkọ́kọ́ ń bẹ lubsul makhit, aṣọ tí wọ́n rán, aṣọ tán rán. tán bá ti rán aṣọ báyìí ẹni tó wà nínú ihram ò gbọ́dọ̀ wọ̀. tó bá ti wọ̀ ó ti dáràn, ó ti dáràn nítorí èèwọ̀ ni kó wọ aṣọ tí wọ́n ti rán. ẹlẹ́ẹ̀kejì isti'malu tib, kó fi nǹkan olóòórùn sára. tó bá ti mọ̀ pé fẹ́ ṣe ihram tó ọwẹ́ janaba nínú sunna ni ó sì lè ṣàlùwàlá. kó tó gbé ihram yẹn lọ lè fi nǹkan olóòórùn sára. ìyẹn àwa ọkùnrin ká tó gbé ihram a lè fi nǹkan olóòórùn sára. lẹ́yìn ìgbà yẹn a wá gbé ihram. lẹ́yìn ìgbà tó bá ti gbé ihram yẹn, fífi nǹkan olóòórùn sára ó ti di èèwọ̀ fún ọ. ẹlẹ́ẹ̀kẹta izalatu sha'r wa dhafr, ká fa irun orí àbí ká gé irun wa lẹ́yìn ìgbà tá ń bẹ nínú ihram, èèwọ̀ ni. àbí ká rẹ́ èékánná ọwọ́ ni àbí èékánná ẹsẹ̀, èèwọ̀ ni. ẹlẹ́ẹ̀kẹrin taghtiyatu ra'si rajul bí malasik, ká borí, ká dá nǹkan borí. ó ń ṣe ihram lọ́wọ́ lọ ń dé fìlà, lẹ́yìn ìgbà tó ṣe ihram lọ́wọ́ dé fìlà bí mo ṣe dé yìí. àbí bẹ́ẹ̀ kọ́ da láwàní kan borí àbọ̀ òwe láwàní. eléyìí bí malasik lahu wa lahu istidlal, gbogbo eléyìí a gbọ́dọ̀ ṣe ń ta kọ́ ni, nǹkan tá a kọ́ ni. ẹlẹ́ẹ̀karùn-ún aqdu nikah lahu wa li ghayrihi, ó ń ṣe hajj, ó ń gbé ihram, ìgbà yẹn lọ lóoró obìnrin tó wù ọ́ lọ́wọ́ lọ́ọ́ fẹ́ so igi, ó fẹ́ kọnu sóbìnrin, ó lọ́ ń fẹ́ yàwó lásìkò tó ń ṣe ihram, èèwọ̀ ni. ó gbọ́dọ̀ ṣe fúnra rẹ̀, ó sì gbọ́dọ̀ ṣe fún yàn. aqdu nikah lahu wa li ghayrihi, kò tọ́ fún ọ, kò sì tọ́ kí o dúró bẹ́ẹ̀ kọ́ ṣe fẹ́ lómi. ó yẹ pé ìwọ lọ wá ń so igi èèyàn, ẹ sì ń bẹ́nu ihram, ẹ ń ṣiṣẹ́ hajj lọ́wọ́, èèwọ̀ ni. ẹlẹ́ẹ̀kẹfà alwatuhu waljima', ó ní ìlájọṣepọ̀. ló fi já sí pé ìwọ ọkọ àti ìyàwó bẹ́ẹ̀ bá lọ ṣe hajj, ẹ ṣàkíyèsí o. bẹ́ẹ̀ bá ń ṣe hajj lásìkò ihram, ẹ gbọ́dọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ ara yín o, kẹ́ má bà ṣe ara yín jẹ́. fìyàwó rẹ̀ lẹ̀ kó wà pẹ̀lú àwọn obìnrin ẹgbẹ́.
fìyàwó rẹ̀ lẹ̀ kó wà pẹ̀lú àwọn obìnrin ẹgbẹ́ tó bá jásí pé ibi tẹ́ ẹ ti fẹ́ ṣiṣẹ́ bóyá tàwáàfù nkankan ọmọ pé ibi tẹ́ ẹ ti fẹ́ ṣiṣẹ́ nù bọ́ bá nírànlọ́wọ́ tó lè ṣe fún pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n pé àjọ ń wà papọ̀ àbájọ ń ṣe kinní tí ó wàá kó bá ọ tó fi wá ṣe ní tí Islam ṣe léèwọ̀ fẹ́ni tó bá wà nínú ihram ọ jìnnà sí i torí pé bọ́ bá di pé bóyá ẹjọ́ lájọṣepọ̀ ó ti bà hajj ara rẹ̀ ó ti bà á jẹ́ nù. bẹ́ẹ̀ náà ni saydul barr wastiyade ká máa dẹdẹ ẹran àwọn ẹran ọlọ́mọ́ká ó wà nínú ihram lọ́wọ́ lórí ehoro kan àbórí ẹ̀tù kan lọ́wọ́ ń lé mú lọ́wọ́ ń lé lọ́lọ́ fẹ́ pa ẹran nínú tó lè kó bá ọ tó já sí pé èèwọ̀ ni àgbọ̀ láàyè ẹ̀. bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tí Islam bá ṣe léèwọ̀ bíi pé ọ̀ ń gé igi àbọ̀ ń gé so àbọ̀ ọ̀ ń gé igi kan ní Maka àbí ní haram ń bẹ̀ irú yẹn náà èèwọ̀ ni Islam gbà wá láàyè ẹ̀ o a sì gbọ́dọ̀ ṣe tọ́ àwọn nǹkan wo la fi ń tanràn àwọn nǹkan tá a sọ fúnra wa yìí pa gbọ́dọ̀ ṣe bàbá wa ṣe wọ́n kí làwọn nǹkan tá a fi ń tanràn binisbal halki sha'r wa taklimil adafir wa lubsil makhit wa tib wa taghtiyatu ras wal mubashara fima duna inzalil mani gbogbo àwọn eléyìí nǹkan mẹ́ta la lè fi tanràn ọgẹrun rẹ̀ tó wà lórí ihram abọ́ fárun abọ́ gé èékánná ọwọ́ rẹ̀ àbí tẹsẹ̀ rẹ̀ abọ́ wọ aṣọ tí wọ́n rán abọ́ fi nǹkan olóòórùn sára abọ́ dé nǹkan sórí àwọn nǹkan yìí bó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ lè mú kan nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ kà yìí lọ́ọ́ fi tanràn àkọ́kọ́ ń bẹ siyamu salasati ayyam ó gbààwẹ̀ ọjọ́ mẹ́ta ó gbààwẹ̀ ọjọ́ mẹ́ta káti ẹ̀ sọ pé àwọn nǹkan yìí ó ṣe ọ́ tó fi tanràn tí hajj ẹ̀ ò fi ní bàjẹ́ ó gbààwẹ̀ ọjọ́ mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ it'amu sittati masakin àwọn aláìní mẹ́fà ó fún wọn lóúnjẹ jẹ tó bọ́ wọn yó tí wọ́n jẹ tí wọ́n yó dáadáa. ẹlẹ́ẹ̀kẹta awdhabhu shat àbí kó pa ẹran ó pa àgbò ewúrẹ́ ó pa àgbò ó fi ṣe ìtanràn ó túmọ̀ sí pé mo fárun àbí mo gẹrun tí mo sì ń ṣe hiramu lọ́wọ́ àbí mo gé èékánná tọwọ́ ni àbí tẹsẹ̀ àbí mo wọ aṣọ tí wọ́n ti rán àbí mo fi nǹkan olóòórùn sára àbí mo dé nǹkan sórí ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ló fẹ́ fi tanràn ọ̀kan nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ló fẹ́ fi tanràn ìmá kó gbààwẹ̀ ọjọ́ mẹ́ta àbí kó bọ́ aláìní mẹ́fà àbí kó pa ẹran fọlọ́ọ̀bà subhanahu wa ta'ala gbogbo eléyìí kílẹ̀ ẹ̀rí lórí ẹ̀ ní hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún Ka'b nígbàtí ó sọ fún Ka'b nígbàtí nǹkan ṣe Ka'b lórí egbò wa nǹkan kan mú lórí lànàbí wa ní ihlak ra'sak gẹrun orí ẹ̀ wa sum salasata ayyam kó wá gba àwẹ̀ ọjọ́ mẹ́ta aw at'im sittata masakin àbí kó fún àwọn aláìní mẹ́fà kó fún wọn lóúnjẹ jẹ aw unsuk shatan àbí kó pa àgbò kan ewúrẹ́ kan kó pa so eléyìí ni ẹ̀rí tí àwọn olùmọ̀ọ́mà tí wọ́n mú wá látara pé fífá irun tó fárun àbó gẹrun yẹn lànàbí fífi ọ̀nà àbáyọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn fún pé èyí tó bá rọ̀ lọ́rùn wàhádà lè tàkìyìr tó bá rọ̀ lọ́rùn ni o yóò mú yìí tó bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀
kì í ṣe pé dandan eléyìí ló gbọ́dọ̀ ṣe yìí tó bá ti mú rọrùn wá fún bẹ́ẹ̀ ó ní ó ṣe. amma binisbati li qatli sayd ṣùgbọ́n ẹni tó wà nínú ihram tí wọ́n ń dẹdẹ ẹran tó ń pa ẹran fayukhayyar qatilu sayd bayna ad-dabhi al-misl min an-na'am òun tiẹ̀ in tí ó fi jẹ́ ìtanràn ó ní pé irú ẹran tó bá dẹdẹ yẹn irú ẹ̀ ni ó pa irú tó bá jọ ó ní ó pa tí ó fi jẹ́ ìtanràn. aw taqdim al-misl wa yashtari bi qimatihi àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan tó jọ yẹn yóò ara owó ẹ̀ owó nǹkan tó jọ yẹn iye kíma rẹ̀ yóò wá fi wá ara oúnjẹ tí ó fi ṣètánràn tí ó fún àwọn aláìní tí ó fún wọn jẹ. wa amma binisbati lilwati fil hajj qabla ta'allul ṣùgbọ́n ẹni tó súnmọ́ ìyàwó ẹ̀ kó tó parí iṣẹ́ hajj wa inzalil maniyyi bi mubashara aw istimna aw takbil abẹ́ni tí nǹkan ọmọkùnrin jáde lára rẹ̀ látara kó súnmẹ́lẹ́tọ́ ẹ̀ abóǹgan náà ló tiẹ̀ fa gbùrù ló fa kí nǹkan ọmọkùnrin rẹ̀ jáde fúnra ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó gbẹnu sẹ́nu ìyàwó ẹ̀ nǹkan ọmọkùnrin fi jáde lára ẹ̀ aw lamasa bi shahwatin àbí bẹ́ẹ̀ kọ́ mú ìyàwó rẹ̀ dání tó sì mú dání pé òun rádùn bẹ́ẹ̀ fa innahu yufsidul hajj ó bàjẹ́ hatta wa in kana al-mujami'an sahiyan aw jahilan aw mukra'an irú ẹni táwí hajj ẹ bàjẹ́ tanyanya ni òun tiẹ̀ ní tán hajj ẹ bàjẹ́ ó bà hajj ara rẹ̀ jẹ́ wa yajibu fi dhalika budna wa qada al-hajj wa tawba ìjìyà mẹ́ta olóńbẹ fúnra ẹni bẹ́ẹ̀ ló fi já sí pé bí wà ti ọkọ rẹ bẹ́ẹ̀ bá jọ lọ Mákà bí wà ti ìyàwó rẹ kò sọ́kọ kò síyàwó ń bẹ o ìbádàlẹ́ lọ ṣe kẹ́ ẹ má wàá jìyà torí ìyà mẹ́ta ní bẹ́ẹ̀ ìyà kọ́kọ́ onípẹ́ fẹ́ pa ẹran ìyà ẹlẹ́ẹ̀kejì ẹ fẹ́ san hajj yẹn lọ́dún tí ń bọ̀ ẹ tún gbọ́dọ̀ wá mi tún láàṣẹ gbọ́dọ̀ wá mi ẹlẹ́ẹ̀kẹta ẹ tún gbọ́dọ̀ á tún bá lọ sọ́dọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala torí pé ẹ ti mú léré ẹ wá wàrà táwọn alálàájì ń dá yawma tubla sarair Ọlọ́hun bí o ìwọ tó ń lọ Mákà lọ ṣe ṣìnà ìwọ tó ń lọ Mákà lọ ṣe ṣìnà ìyàwó oníyàwó lọ rán ní hajj nítorí kẹ́ ẹ lè fi pàdé síbẹ̀ ẹ lọ ń ṣe ṣìnà ní hajj àsìkò ihram ó lẹ́ ń ṣe ṣìnà mọ̀ pé hajj ẹ bàjẹ́ tanyanya ọ gbọ́dọ̀ pa ẹran ọ tún gbọ́dọ̀ ṣe hajj míì tí ń bọ̀ lẹ́yìn ìgbà yẹn ọ tún gbọ́dọ̀ túbá tanyanya kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ bó bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́hun bá Allah ti bá sí ara rẹ jẹ́ torí bẹ́ẹ̀ ká níbẹ̀rù Ọlọ́hun bá Allah àbí Ọlọ́hun bá Allah fún gbogbo àwọn alálàájì tí wọ́n ń palẹ̀ mọ́ Ọlọ́hun bá Allah kó ṣe ní rọrùn fún wa o ìdìde ayọ̀ oníkọ́lọ́ ń ṣe fún wa kọ́lọ́ wa tẹ́wọ́ gbà kó ṣe ní alhajjul mabrur wa dhanbul maghfur wa tijara lan tabur kó ṣe ní ìpa ẹ̀ṣẹ̀ rẹ fún wa àwa tá wà nílé náà tá lọ sí hajj Ọlọ́run kó tẹ́wọ́ gbà ní ìbádà fún wa o eléyìí tá sọ yìí àtàwa tá wí àtẹ̀yìn tẹ́ gbọ́ Ọlọ́run jó wúlò fún wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah, Allah.